Olúkẹ mi Aṣáolú. A bí mi ní 60 ọdún sẹ́yìn lọ́jọ́ 14 oṣù karùn-ún ọdún 1963. Ọmọ Ìṣẹ̀yìn ni mí, tàbí nídìílé Pa Philip Olúfẹ́mi Adésopé àti màmá Cecilia Àṣeréwọlá Adésopé ní ìlú Ìṣẹ̀yìn, ṣùgbọ́n Iléṣà ni wọ́n bí mi sí nítorí pé ibẹ̀ ni bàbá wa ti ń ṣiṣẹ́ nígbà tí wọ́n lóyún mi. Irú iṣẹ́ wo ni bàbá yín ṣe? Bàbá ṣiṣẹ́ pẹ̀lú School of Agric tó wà ní ìlú Iléṣà ńgbà yẹn, torí wọ́n máa ń pín àwọn iléeṣẹ́ yẹn káàkiri ní ẹlẹ́kùnjẹkùn nígbà yẹn. Ti ìgbàanu Iléṣà ni wọ́n wà, ibẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ nígbà tí wọ́n bí mi. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìgbà kan bí ẹ mọ̀ pé tó bá yá iṣẹ́ ń gbé wọn káàkiri bẹ́ẹ̀ yẹn. Ilé Ifẹ̀ ni mo ti lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Murumba Roman Catholic Missionary School ni mo ti ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìgbà tó yá a tún bọ́ sí ìgbọ̀nù kejì tán pè ní secondary. Mo lọ sí Our Ladies Girls High School Mọdákẹ́kẹ́ Ilé Ifẹ̀. A tún ń lọ kò tún tán síbẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe rí, ẹ̀ńbàtẹ̀ ti lọ sílé ìwé tó jẹ́ tó kátólíìkì. Ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn èyí tó ń pè ní formative stage, gbogbo ẹ̀ máa ń jẹ́ wọ́n á ní total formation ní gbogbo ibi tó bá yà sí. Wọ́n á fi ìpẹ̀lẹ́ sùúrù fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Òun ló tún gbé wa lọ sí Our Ladies Girls High School Mọdákẹ́kẹ́ Ifẹ̀. Pẹ̀lú ìwúrí yẹn náà pé a mà tún gbọ́dọ̀ kàwé. Mo lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ìgbà táwa wọlé University of Ifẹ̀ náà ń pè. Ọdún wo nìyẹn? 1982. Ìgbà tá a fi máa ṣe tán ní 87 tí bàbá Awólọ́wọ̀ kú náà pa orúkọ dà. Ìgbésẹ̀ kejì tí mo ní láti lọ ṣe fún postgraduate diploma ní public administration ó ti di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. So certificate àkọ́kọ́ ó gbé University of Ifẹ̀, ìkejì ó gbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ìgbà yẹn tá a ṣáà ń kàwé lọ bẹ́ẹ̀ yẹn tá a jáde ni mo pàdé àfẹ́sọ́nà mi ń gbà yẹn. Kí lorúkọ wọn? Vincent Ọlájídé Aṣáolú. A jọ pàdé. Àwọn ti wọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kémi tó wọlé, mo wọlé lẹ́yìn wọn. Bá a ṣe ń bá lọ títí a fi bí ọdún 6 la fi ń lọ tá ń bọ̀ ká tó kóra wa lọ lé pé ẹni tí a fẹ́ nì. Ó tún ràn wá lọ́wọ́ ń gbà yẹn láti mú èèyàn, torí bàbá Adélakùn àwọn ni bíṣọ̀bù ẹkùn Ọ̀yọ́ ń gbà yẹn. A ní school tó jẹ́ tọkùnrin St. John's Boys High School, a ní tobìnrin Our Ladies, a ní Ifẹ̀ Girls High School bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí bàbá Adélakùn rí pé kí ìsowọ́pọ̀ lè wà láàrin àwa tá a jóbìnrin àtọkùnrin gẹ́gẹ́ bí ọ̀dọ́, wọ́n dá Catholic Youth Association sílẹ̀ ńgbà yẹn. Èyí tó wá kó wa pọ̀ torí kì í ṣe kátólíìkì nìkan ló lọ sí Our Ladies, kì í sì ṣe kátólíìkì nìkan ló lọ sí St. John's, but láti kó àwa ọ̀dọ́ kátólíìkì pọ̀ ni bíṣọ̀bù àgbàǹgbà yẹn, Bishop Babátúndé Adélakùn náà fi ní ẹjẹ́ á wá dá ìgbìmọ̀ tọ̀dọ̀ọ́lẹ̀. Ọdọọdún la máa ń ṣe ìtànpè ní sẹ́mínà péjọpọ̀ pé ká lè mọra wa gẹ́gẹ́ bí kátólíìkì, ká lè jọ kó àkórín pọ̀. Ibẹ̀ náà la tún ti rí ara wa tó lọ ń ṣe sista, ara wa tó lọ ń ṣe fada. Àwa tá a wá ní pé marriage ni tiwa, ó tún rọ̀ wá lọ́rùn láti mú lára wa pé ká fẹ́ra wa. Ìyẹn náà tún máa ń rọ ìdílé lọ́rùn tí ò bá sí pé ẹlẹ́yàmẹ̀yà
ṣùgbọ́n náà gbogbo ẹ̀ náà ìdílé ọ̀rọ̀ ọjọ́ nìkan kọ́ ni ìdílé ó ń gbé dání, ìdílé jù bẹ́ẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n láti ràn wá lọ́wọ́ láti gbọ́ àgbọ́yé tá a bá ti jọ ń bá a bọ̀, ara tó tún ràn ìjọba lọ́wọ́ náà láti dá National Youth Service Corps sílẹ̀ náà nìyẹn. Ẹ lè lọ sí ìlú bòmíì, ẹ lè wo ẹ̀yà bòmíì bọ́n ṣe ń ṣe, gbogbo yẹn ló ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́. Bá a ṣe wá ń bá lọ nìyẹn nígbà tí mo pàdé ẹni tí ó wù mí, àjọ ṣe mọ̀mí mọ̀, àjọ ń bá ara wa lọ títí fún bí ọdún 6. Ìgbà yẹn àwọn òbí wa ti mọ̀ pé ta ni ẹni tó mú wáyé, ta ni lágbájá, ibo náà ti bí, iṣẹ́ kí làwọn òbí ẹ̀ ń ṣe, iṣẹ́ kí ló ń gan ń ṣe. Gbogbo yẹn ló ràn wá lọ́wọ́, wọ́n wá máa wò. Ìgbà yẹn gan mo rántí ipe tán bá wá tó bá wá mi wá tó a bá tilẹ̀kùn mọ́ rí, bàbá mi máa wá ṣílẹ̀kùn ni pé ẹ ṣílẹ̀kùn sílẹ̀, ẹ jẹ́ ká wo ohun tẹ́ ń ṣe. Àti jáde gan pé mo fẹ́ lọ kíyàn ó máa le, ipe gbàtà tó nígboyà la tó lè sọ pé ẹni ni mo nífẹ̀ẹ́ sí, tóun náà fi lè máa wálé kó tó di pé wọ́n lọ mọ àwọn òbí wọn, táwọn náà wá mọ àwọn òbí mi títí tí a fi dá ọjọ́ pé a fẹ́ gbéra wa níyàwó. Ọdún wo? Ọdún 1989 la ṣe ìgbéyàwó ní St. SS Peter and Paul ní Lágèrè Pro Cathedral. Mọ́sígnà Adéníyì wọ́n ṣe ìgbéyàwó fún wa ní ìgbà yẹn. Àkọ́kọ́ lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ipe ní ti ìlànà ìjọ, kì í ṣe ìsìn tá a máa fẹ́ ọkọ lórí Facebook. A máa lọ sí ti ìlànà ìjọ pé ṣé ẹni ó wù ẹ́, wọ́n á fi ẹ̀kọ́ ọjọ́ kọ́ wa. Ìyẹn tó ní bí oṣù bíi 6 la fi lọ fún ìdánilẹ́kọ̀ọ́ kó tó di pé wọ́n wá ṣègbéyàwó fún wa. Ẹ ṣeun, ẹ jáwé ní àjò ìgbéyàwó bó lórí ká tó sọ àwọn ibi tẹ́ ti ṣiṣẹ́. Ìgbéyàwó wa gbàtà márì, Olúwa dé ní adé ìgbéyàwó, abọ́kùnrin abóbìnrin àtúnbíbejì, bọ́lọ̀ ń ṣe yọ̀ǹda fún wa nìyẹn. Àwọn ìbejì gẹ́gẹ́ bí a ṣe máa ń pè wọ́n olú ọmọ, wọ́n máa ń gba orúkọ máwọn ẹ̀gbọ́n, àwọn ni last born bí mo ṣe máa pè, ṣùgbọ́n ìyá ìbejì ni ó ti gba orúkọ mọ́ àwọn èèyàn lẹ́nu, torí gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ṣètò tìbejì, ìyá ìbejì lẹ máa gbọ́. Ọlọ́run ran ìdílé lọ́wọ́, kò sí ìdílé gẹ́gẹ́ bí mo ṣe sọ, kì í ṣe pé bọ́yá èèyàn kan ló sọ pé lágbájá rèé ò lọ fẹ́. Nínú Yorùbá ní 200 lọ́kọ obìnrin, ìkan orí ẹ̀ tó jẹ́ 201 yẹn òun ni ọkọ. Oríṣiríṣi ọkùnrin ló máa wá, mo fẹ́ fẹ́, especially ìwọ tí o bá tẹ̀ tún ní àwọn àmúyẹ kan, wọ́n máa wá, ṣùgbọ́n pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mímọ́ àti gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìtọ́ni kátólíìkì, gẹ́gẹ́ bí ìbáwá tá a lọ sí girls school, ó jẹ́ kí a mọ̀ pé èèyàn gbọ́dọ̀ ní integrity, nǹkan tó ń jẹ́ pé kéèyàn ní àmúyẹ tó ṣe é wò, kì í ṣe pé kò kàn máa kọ́kùnrin kó máa ṣe, ó gbọ́dọ̀ ní ìwà tó tọ̀nà. So ó jẹ́ kí ó rọrùn fún yàn láti mú pé ẹni tí mo fẹ́ rèé, kí ni tó fẹ́ gan lára ọkùnrin, irú ìgbé ayé wo ló fẹ́ bá gbé, irú ìfọ̀kànbalẹ̀ wo ló fẹ́ ní, ìwọ gan fúnra ẹ wàá ti ní ohun tó fẹ́ lára ọkùnrin kó tó mú. Ẹ ṣeun, ẹ jáwọ́ àwọn ìgbà tí ẹ jáde iléèwé gíga, ilé ẹ̀kọ́ gíga, ọdún wo lẹ jáde, ibo lẹ ti ṣàgùnbánirọ̀, àwọn ibo lẹ ti ṣiṣẹ́ kó tó dúpẹ́ wá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba, ká wá wo àwọn pàtẹ́ǹkó nínú ìjọ. Ìgbà tí mo ṣe tán tí mo sáàvù tán 87 ni mo lọ sáàvù, 87 88, ìgbà tí mo padà dé iṣẹ́ ó yàtọ̀ sígbà tá àwọn tó jáde ṣáájú wa tó
tó jẹ́ pé kán tó ṣe tán bọ́n bá tẹ̀ tí ń kúrò lẹ́ NYSC náà àwọn èèyàn ti máa ṣe interview fún wọn kọ́ọ̀sì wo ló ṣe irú iṣẹ́ wo ló ṣe tó jẹ́ pé bẹ́ẹ̀ gan ni wọ́n ti máa wá fi mọ́tò gbé wọn tán bá ti lọ ṣe interview pé ẹ bá wa wá ẹni tó ṣe báyẹn wá ṣùgbọ́n nígbà táwa jáde iṣẹ́ ò fi gbogbo ara rọrùn so kémi tó kúrò ní kíní Benin ni mo ti serve Bendel State ńgbà yẹn kémi tó kúrò ni mo ti ń ṣòwò wẹ́rẹ́wẹ́rẹ́ mo ti lọ kọ́ àdìrẹ àti bá a ṣe ń ránṣọ owó tí mo wá rí gbà nígbà tí mo lọ serve gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ bí mo ṣe padà délé mo rọra fi owó yẹn mo lọ fi ra àwọn àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin mo rọra lọ ń tà ní skul Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà màá gbé lọ sí guest hostel mo wá ń tà wẹ́rẹ́wẹ́rẹ́ àárín ìgbà yẹn náà ni mo wá wò pé àsìkò yóò kún tó ni mo fi lọ ṣe postgraduate diploma public administration ìyẹn tí mo parí ní 1992 bí mo ṣe ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí mò ń tajà nìyẹn bọ̀ mo ti ń bímọ náà ńgbà yẹn mo ti ń bímọ nígbà tó wá di 1994 wọ́n ṣe state creation ní 1991 bọ̀ èmi ò dúró mò ń tajà mo tún mú ìmọ̀ mọ́ ìmọ̀ 1994 yẹn wọ́n wá gbé orí iléeṣẹ́ Ọ̀ṣun State Property Development Corporation wá sí Ifẹ̀ torí wọ́n pín àwọn iléeṣẹ́ yẹn káàkiri nígbà tí wọ́n yapa láti ara Ọ̀yọ́ State ayé ìgbà yẹn ni mo wá gba iṣẹ́ ìjọba pẹ̀lú Property Development Corporation ni mo ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ yẹn ni mo wà fún odidi 20 years tí màá ń tà ń ṣiṣẹ́ iṣẹ́ abánikọ́lé là ń ṣe à ń kọ́lé à ń talẹ̀ àtún láwọn irinṣẹ́ tá a fi ń ṣe ṣùgbọ́n ìgbọ́nu àwọn òṣìṣẹ́ ni mo wà ètò ń pè ní administrative officer iṣẹ́ ìgbà tá tèmi gbaṣẹ́ aago 7:30 là ń wọṣẹ́ tá a bá ti dé gbogbo ẹ̀ ní ètò tá a bá ti wọṣẹ́ báyìí a kọ́kọ́ sáìn kálukú akọ táìmù tó dé tó bá ti di aago báyìí pé a fún yín ní oore ọ̀fẹ́ yí pé 30 minutes lẹ́yìn aago tó yẹ kẹ́ wọlé ẹni tó bá pẹ́ dé wọ́n á ti fi red biro wọ́n á ti rule ó pẹ́ nìyẹn ìgbà tán gbé mi kúrò ní property mo lọ ṣiṣẹ́ ní regional integration gẹ́gẹ́ bí ìlànà òṣìṣẹ́ civil service wọ́n á ti gbà nínú lẹ́tà yí pé ibi tí ìjọba bá ti fẹ́ lò ẹ̀ kì í ṣe pé kinní mo tún kúrò mo lọ sí Ministry of Commerce ó tún yá wọ́n tún gbé mi lọ sí Road Maintenance Agency ní Ministry of Works ó tún yá mo wá sí old signage Ọ̀ṣun State Advertising and Hoarding Agency ibẹ̀ ni mo ti rìtáyà lọ́jọ́ 12 oṣù karùn-ún 2023 ìdáná bí mi sí Catholic ibẹ̀ náà ni mo ti ṣègbéyàwó mo sọ lákọ̀ọ́kọ́ yín pé formative years wa pẹ̀lú Catholic Youth Association ó ràn wá lọ́wọ́ gidi àti àgbà ọ̀dọ́ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní joyè bíi kí n jẹ vice president association yẹn mo ń ṣẹgbẹ́ akọrin à ń ṣe ti YCS ìyẹn Young Christian Society gbogbo ẹ̀ báyẹn là ń ṣe ìgbà tí mo marry a ní ìtàn máa ń pè ní Catholic Women Organization CWO ibẹ̀ yẹn náà àjọ bẹ̀rẹ̀ ni tá a bá ti ṣègbéyàwó náà ti máa gbà wá sínú ẹgbẹ́ yìí pé àwa náà ti wọ ẹgbẹ́ Obìnrin Rere ojúṣe wa ń bẹ̀ náà ni ká ṣètè ọkọ ká tọ́jú àwọn ọmọ wa inú ìjọ Ọlọ́run gẹ́gẹ́ bí ilé ìtì àwa náà lórí ọ̀fẹ́ láti joyè mo jẹ oyè ní Deanery vice president mo jẹ ní diocese mo tún jẹ editor in chief ìwé kan táwọn obìnrin máa ń kọ tá à ń pè ní Ave Maria magazine ìyẹn tó jẹ́ àwọn oyè tí mo jẹ nínú ìjọ Sacred Heart Catholic Church Òkèfíà tí mò ń lọ láti bí 20 ọdún sẹ́yìn mo ti jẹ chairman finance committee mo jẹ ti building committee
mo jẹ́ ti harvest committee, mo jẹ́ chairman fundraising, oríṣiríṣi committee náà tún ti pè mí sí ní diocesan level tí màá tún jẹ́ bíi chairman fundraising. Irú ìgbà tí wọ́n fi bíṣọ̀bù wa Oyèjọlá jẹ oyè, mo wà nínú committee tí mo ṣe ìkówójọ. Ìgbà tá a ṣe ti bishop Abégúnrìn tí wọ́n lọ Ìbàdàn, mo wà committee tó ṣe send off fún wọn. Ìgbà tí a ṣe ti bishop Bádéjọ, mo wà ní committee yẹn. Bẹ́yẹn tó jẹ́ pé èèyàn á lè ṣe láti ṣiṣẹ́ fún ìjọ. Tán bá pe harvest náà, wọ́n á fi wá ṣalága iye tá a bá ní náà láti jẹ́ kí church dàgbàsókè ni. Ti synod tá a ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn kan lọ́dún 10 la máa ń ṣe. Mo jẹ́ committee yẹn. Mo wà ní fundraising committee. Mo tún jẹ́ chairman entertainment and food committee. Ó tún dọdún 10 mi ká tó ṣe. Mo tún jẹ́ alábàápín nínú yẹn. 25th anniversary tá a dá diocese wá sílẹ̀, mo jẹ́ member committee. Bẹ́yẹn gbogbo àwọn committee náà responsibility náà fún wa àti àmúyẹ tí wọ́n bá rí lára wípé tó o bá wà ńbẹ̀ ipá ẹ̀ bá ṣe láti jẹ́ kó yọ fún oríṣiríṣi wípé tá a bá fẹ́ ní síbí ó máa ṣe dáadáa. Iṣẹ́ táwọn fẹ́ kó ṣe á lè ṣe láìsí pé bóyá wọ́n fẹ́ fúnyàn lówó àbí pé wọ́n fẹ́ gbé nǹkan kan fúnyàn, wípé ẹni tọkàntọkàn ló máa fi ṣe. Àwọn dẹ̀ máa rí ipa tó kó, iṣẹ́ yẹn sì máa yọ, ohun tí wọ́n sì fẹ́ kó ṣẹlẹ̀ á ṣẹlẹ̀. Bẹ́yẹn nínú ìjọ Ọlọ́run tá à ń ṣe. Ìyàwó tiwa ìsìn wọ́n ní nǹkan téèyàn ò bá ní kò lè fúnyàn. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ó máa jẹ̀bi lórí ọmọ. Àádá ilé ayé kò jẹ́ kí a fún àwọn ọmọ yìí ní Yorùbá tí máa sọ pé attention, àmójútó tó péye ò sí. Then àwọn ọmọ ọ̀sìn gan wọn gbẹ́kọ̀ọ́. Àwọn tó ń bímọ ní ìsìn gan wọn tí ì tó, àwọn gan ò tí ì gba ẹ̀kọ́ tó. Wọ́n gba ẹ̀kọ́ tó tí wọ́n fi lọ ń bímọ. Ó ní mo ṣe ní pé nǹkan tó ò bá ní ò lè fúnyàn. Gẹ́gẹ́ bí obìnrin rere à ń bára wa sọ̀rọ̀. Ṣùgbọ́n abínibí yàtọ̀ sí àdáyébá àti ohun tí wọ́n gan àtúnbí tún wà. Torí ilé ẹ̀kọ́ ni. So béèyàn bá délé ọkọ gbọ́dọ̀ tún rẹ̀ bí. Téèyàn bá fẹ́ ní àlàáfíà, a gbọ́dọ̀ gbọ́rọ̀ sáwọn ọkọ wa lẹ́nu, ó ti di dandan. Ṣùgbọ́n mo máa ń sọ nígbà míì pé àwọn nǹkan kan wà tó bá rú wa lójú, ẹ jẹ́ ká béèrè. Ayé àtijọ́ àwọn òbí wo gbà wá láàyè wípé tí nǹkan bá rú wa lójú lé ọkọ, tàbí tí yà ń jẹ èèyàn, tàbí tí nǹkan tá à ń rí ò tẹ́ wa lọ́rùn, a ní ẹ má sọ síta o, ẹ má sọ̀rọ̀ lé yín síta o, kẹ́ má bàa dá lérú. Ó wá affect àwọn obìnrin nísìn. Tẹ́ bá ráwọn obìnrin míì ọpọlọ wọn ti yí nítorí pé àsìkò tí gbogbo nǹkan bá ń gbóná lára wọn, wọn rí èèyàn bá sọ. Ohun tí ẹ má sọ̀rọ̀ lé yín síta o, ẹ má jẹ́ kán mọ tó ń ṣẹlẹ̀ lé yín o. Obìnrin á wá máa dágbé sára, orí á máa fọ́, ara á máa gbóná, kò ní rí èèyàn bá sọ̀rọ̀. Obìnrin míì wọ́n máa lù láti alẹ́, ọkọ àti mọtí yó, wọ́n á lù lálùbami torí pọ́n ní ó mọ́ sọ̀rọ̀ síta. Bó bá rí lọ́fíìsì gan, madam kí ló ṣe yín? Ọ̀kadà alọ́kadà ló gbé ṣubú, ọkọ ló gba lójú tó tún jí pọ̀ o. But torí pọ́n ti ní ó mọ́ sọ, èmi máa sọ fún wọn, màá ní you better speak out before you die. Kò sí tí ojú òrìrí. Àwọn òbí wa ń gbà yẹn gan, tíyàwó bá misbehave, wọ́n á sọ fọ́kọ ẹ̀ pé discipline, bàbá mi ń sọ bẹ́ẹ̀. A ní discipline yẹn ń jọ yé wa. Ṣùgbọ́n mi ò ní jẹ́ kán discipline mi lórí lílù. Torí jọ́ tí mo marry, bàbá mi sọ pé ẹ̀yin ta lákọ̀wé ẹ̀sìn tẹ́ ń gbélé oní fẹ́ǹsì gàgàrà ẹnu sì ní kíní obìnrin ẹnu wá mú. Bó o bá bu tó bá lù ọ́ tí ó fi lù ọ́ pa sínú compound onífẹ́ǹsì gègèrè yìí, kò sẹ́ni tí ó gbọ́. So jẹ́ kí ẹnu ẹ kó mọ́ ẹnu. Learn to say sorry when it is required. But bó bá ti fẹ́ di ọ̀rọ̀ lílù, ẹ yẹra fúnra yín.
ìyẹn ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin rere a gbọ́dọ̀ tọ́jú ilé ká tọ́jú ọkọ. Wọn ní wọ́n tiẹ̀ ti ń gbóúnjẹ wá bá wọn lé nísìn nígbà tí ò bá mọ oúnjẹ sè ó di dandan pé àwọn tó ń ṣe oúnjẹ wá ní ó wà fọ́kadà gbé oúnjẹ fún. Tọkùnrin ò bá sì ti rí oúnjẹ jẹ wàhálà nìyẹn, wàhálà àkọ́kọ́ nìyẹn pé kó má ro oúnjẹ jẹ lásìkò yóò wà bí tí ó ti jẹun. Ìsídà tó bá jẹ́ búkà tó bá láìkó oúnjẹ búkà ibẹ̀ ni ó padà lọ lọ́la tí wọn náà sì ṣe nǹkan kan sílẹ̀. Tí àwọn ọmọ ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ nínú ìfẹ́. Tá a bá dé school ẹ jẹ́ bí teacher gan bá wa kọ́ wọn lẹ́sìn ẹ jẹ́ káwa náà ní táìmù fún wọn láti bá wọn ṣe lẹ́sìn, láti bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, láti jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Fóònù gbogbo kálukú máa dúró sí yàrá bọ́ ẹ lágọdọ̀ lání ìsìn wọn tí ẹ̀ ní dá yín lóhùn. Ó ràn wá lọ́wọ́. Mo dẹ̀ máa ń sọ táwọn obìnrin bá pè mí pé kí n wá bá wọn sọ̀rọ̀. Tá a bá ti fẹ́ parí ọ̀rọ̀ mo máa ń kọrin kan. Má jẹ́ ń jẹ̀bi, má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ tó fún mi o, tó fi ṣìkẹ́ mi nílé ayé. Ẹlẹ́dàá mi mo bẹ̀ ọ́ o, má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ. Ọ̀fẹ́ láti lọ sí ẹ̀wọ̀n Iléṣà níjọ́ kan láti lọ wòyàn kan. Ìgbà tí mo débẹ̀ ìta ni wọ́n da àwọn ọmọ yìí sí. 90% àwọn ọmọ tó wà lẹ́wọ̀n ń bẹ ọ̀dọ́ pọ̀ ń bẹ. Mo wá ní láti bi àwọn tó ń wà ní gbọnú pé kí ló dé, kí ló ṣẹlẹ̀ nígbà tàdúró àwọn ọmọ ìwà ń bí. Wọ́n nílé ni o, wọ́n ní fall out from broken homes. Páwọ̀ òbí àláfaradà àbí kan sọ́dọ̀ Ṣọlá àbí kan sọ́dọ̀ Tájù àwa ń bímọ ká sáré táwọn lọ́rùn ni. Ìdí tá a fi jẹ̀bi nìyẹn o, torí àmójú táwọn ọmọ ẹ̀ ó wá ń jẹ́ kán rìn kiri kán kó ọ̀rẹ́. Òun ló ń fà wọ́n tí wọ́n lọ ń ṣoògùn owó, tí wọ́n ń ṣe yahoo, tí wọ́n ń lóyún oge. Wọ́n wá bí kan sí Ìfàì, wọ́n á bí kan sí kinní. Wọ́n àráyè ìmí ò ní lọ sí skul àwa náà kíá. Wọ́n bá ti gbówó wálé fún wa tí wọ́n ra iPhone, kí ni èlò ní fóònù, kí lẹ́ẹ̀ bí wọ́n kí ni wọ́n fi fóònù ṣe. Orí fóònù ọmọ àìmọye tó ẹ̀gbọ́n àtàbúrò wọn á jọ máa ṣe tọkọ-tìyàwó. A sì la bímọ. A jẹ̀bi o, a sì máa jẹgba lọ́rùn o táwọn ọmọ yìí tí wọ́n bá ṣe dáadáa. Torí Ọlọ́run sọ pé mójútó wọn. Òun tó ṣẹ̀ sọ nínú Bíbélì pé ọmọ bíbí ni ìgbéyàwó ni ìní wa. Nígbà tá a bá wá bí wọn tá a tọ́jú wọn tó, tá a wá ń jẹ̀bi táwọn ọmọ ń yàyàkuyà tí wọ́n wá fẹ́ gbébọn fún ọmọ torí kán bóun pè yá òun tó gé létí jẹ. Kò dáa tó o. Àdúrà náà la nídìí a lè dá ṣe. Ṣùgbọ́n èyí tá a lè ṣe náà ni ká fi àdúrà bá wọn rìnrìn àjò, ká mójútó wọn ní formative years wọn. Ìyẹn náà ló burú jù ní ìtìlẹ̀ pẹ̀pẹ̀. Tá a bá ti wò wọ́n láwòye a sì máa kọrin bá mi wò láwòye. Nígbà tá a bá ń kó láwòye ṣé tí àwa gan ò bá bá wọn sọ̀rọ̀ ṣọ́lọ́ ni ó sọ̀kalẹ̀ wá bá wa wò wọ́n. Ó ti fi ta wá lọ́rẹ. Olúwa ràn wá lọ́wọ́ àní jẹ̀bi lórí àwọn ọmọ yìí o. Lórí ìwọ̀kuwọ̀ aṣọ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ òbí ló máa jẹ̀bi. Mo rántí pé ìgbà tọ́mọ mi wọ Bowen, ìgbà yẹn Bowen mi mọ situation sí. Ìgbà tán lọ ṣe interview lórí aṣọ lórí bàtà náà ti bẹ̀rẹ̀. Àwọn òbí gan tó jẹ́ pàwà gangan ẹ̀bùn tọ́lọ́run fún wa, ìbejì tọ́lọ́run fi fún wa ní àmúyẹ, gbogbo ẹ̀ làwa náà kó síta. Ta láwọ kò sté, gbogbo ẹ̀ wá kàn síta á la wọṣọ gbogbo ẹ̀bùn yìí. Mo rántí pé ńgbà tí mo wà ní primary school ọjọ́ kan ṣoṣo tí mo bá wọn jó traditional dance mi lè jó mọ́ torí pé aró aṣọ máa yà. Mo ń wo adúrú èrò mi fi comfortable mi bá wọn jó traditional dance mọ́ torí pé mo ró aṣọ máa yà. Mo rí pé gbogbo ayé ń wo ara mi. Àti ìgbà yẹn even tí mo bá dé ilé láti ibi iṣẹ́ mo láwọn agbádá tí màá wọ̀. Lẹ́yìn pé mo wọ bathroom mo ró towel tí n bá fi jáde sí bedroom mo ti gbé aṣọ wọ̀. Mi mọ̀ béèyàn ṣe ń ró aṣọ máa yà. Obìnrin míì láti ilé rẹ̀
ó lè ro aṣọ máyàdókè fíà àbí kó ro aṣọ máyàdé especially àwọn tó ń gbélé face me I face you àìmọye ìgbà tí mo máa páàkì ipe àwọn pupa tó báyìí nílé face me I face you tó oníkálukú ní yàrá ọkọ tiẹ̀ ó wá ró tó wẹ̀lì mọ́ yóò lóun lọ bathroom ó wá lọ́kọ lágbájá kan wá ń yọjú wú ẹ̀ ìwọ̀kuwọ̀ aṣọ ó bẹ̀rẹ̀ láti ilé aṣọ tí wọ̀gùn ò bá lè wọ̀ kò yẹ kó lè rà fọ́mọ mo rántí ngbà tí dọ́tà mi wọ bówẹ̀ ó lọ́rẹ̀ẹ́ mi kan kaṣọ fóun ó bíi strapless kò wá ó lóun sọ pé mọ́mí ò lè jẹ́ kí n wọ ilé yìí ó lóun sọ pé àmọ́líwọ̀ náà ti mọ̀ mo dẹ̀ máa jálù wọ́n ní school even láyé ságìn tí Táíwò bá ságìn lé báyìí mo máa sọ fún ẹlẹ́wọ̀n ló ń ságì o màá bá fa ṣòkòtò sókè dádì náà bá fa sókè so ìwọ̀kuwọ̀ aṣọ àwa gan òbí ń rà àwa gan òbí sì ń wọ̀ then àmúyẹ tọ́lọ́run fún wa ṣé mọ̀ pé torí pé Ádámù àti Éfà ìhòhò ọjọ́ kìíní àná torí ìgbà tọ́lọ́run kó wọn sínú Garden of Eden wọn ò mọ̀ bóyá hòhò làwọn wà wọn ò mọ̀ bóyá wọn faṣọ bora ṣùgbọ́n nígbà tí wọ́n ti ṣe àìgbọràn tí wọ́n ṣe tí wọ́n wá tójú wọn wá là tí wọ́n wá wà ní ìhòhò akọ lọ́tọ̀ abo lọ́tọ̀ Ọlọ́run bínú sí àwọn gan wá ríra wọn pé so ìhòhò la wà àṣà àti ẹ̀jẹ̀ nǹkankan ìdí tí wọ́n fi tètè lọ já ewé tí wọ́n fi bora nìyẹn ṣe mọ̀ pé Ọlọ́run ò fẹ́ hòhò you cover your nakedness àwa ń ro ìhòhò àwa gbọ́mú síta àwa wọ aṣọ ṣòkòtò èkísà nígbà tí mo wà ń bi iṣẹ́ ọmọ tó bá wọ aṣọ tí wọ́n ń tán láwọn ń wọ̀ wá màá sọ fún wọn pé a lè jọ ṣiṣẹ́. Are you going for a party or you come to the office? This is a public office. You don't dress like this. If you come here tomorrow, I will send you back. Wọ́n ti mọ̀. Dẹ̀ à ń wọ ṣòkòtò tí wọ́n ń gé mọ́ lẹ́kìsà lẹ̀ ń wọ̀ yìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo wa á kéré oko délé o. Ẹ jẹ́ ká máa wọ aṣọ àwọn kan tó máa pọ́n orí lépo káwọ nǹkan ẹjọ́ tí mo ti ẹ̀kọ́kọ́ ráwọn tó ta orí ní kókó mo ní ẹjọ́ wèrè kan mà ló ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi wọ́n ní irun tán ń ṣe ní ìsìn àmọ́ ní eléyìí ò bójúmu àní jẹ̀bi o Olúwa bá wa dáwọn ọmọ ẹ̀ sí o àwa àyà ẹ jẹ́ ká farada tá a bá lè farada mí ní pé ká ẹ farada lílù o kán má lù yín pa mí sì ní ká ẹ farada àìṣiṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe.